Power off. Hallelujah. Bluetooth mode. Hallelujah. Oh. Ẹ káalẹ́ o. Ẹ kúrọ̀lẹ́ o. Ẹ káàsán o. Ẹ kú whatever o. Ẹ kú gbogbo season tẹ́ bá wà. Ẹ kú gbogbo time tẹ́ bá wà. You are welcome, my brother or my sister there. I welcome you. We are going to open another page. Apparently, this one is taking them too long to restore. It is well with my soul. Hallelujah. Tonight, this is the day. This is the day that the Lord has made. That the Lord has made. Abba, I will rejoice, we shall rejoice, we will rejoice and be glad in it, and be glad in it. This is the day that the Lord has made. I will rejoice and be glad in it. Ooh, this is the day. This is the day. This is the day that the Lord has made. Hallelujah, everybody. Somebody shout hallelujah. Let me call in my... Hallelujah, hallelujah, hallelujah. Whoa. Ẹ̀yin admin ẹ kúrò nínú ilé ẹ máa bọ́ ńta o. We don't start am for program. We don't start am for life o. Everybody come. Jẹ́ kí n gbé fídíò àbúrò mi sí. Fídíò ọmọ tó dáa. I love him, he knows that. Ojo ijó kan. Màláì. Ijó yẹn ó lè pawó. Ọmọ mi ni mo fi ṣí program ilé ni o. My handsome son. Òun làbí àmọ́ tó tóbi pápá. Ó tún rìkọ́ọ̀dù ààrẹ. Ṣẹ̀rọ̀lùṣọ́ nù ṣọ́ọ̀ṣì. Ṣẹ̀rọ̀lùṣọ́ tó rìkọ́ọ̀dù ààrẹ. Tẹ́rí. Swag boy. Bábùbùbù. Gbẹ̀gbẹ̀. Ṣẹ̀rí kó bẹ́gà kó máa lùlù. Ọmọ mi nìyẹn, my handsome dude. My handsome son. I'm so proud of him. Mo like ẹ ń bẹ̀ yẹn. Mo like ẹ, máa play ẹ many times. Kí gbogbo wa ká enjoy ẹ. Ọmọ and mama apá kìíní.
pẹpẹ. Ijó ọpẹ́ yìí pọ̀. Àwọn ọlọ́pẹ́ pọ̀ jaburata. Gbé fún. Olùṣọ́ tó já sí. Gbẹ̀gbẹ̀gbẹ̀ Ọláwálé mi, ọmọ mi. Ṣé ẹ̀rọ òdìdí ọmọ mi tó òun náà tún lọ ṣe rìkọ́dì nínú pẹpẹ. Ṣé ẹ̀rí pọ́mọ mi yóò nọ́ọ̀tì gan ni? Ọmọ mi kì í jó mọ́lẹ̀. Ṣé ẹ̀rí pọ́ ìlú tó lù yẹn ló fi tiẹ̀ gan. Gbẹ̀gbẹ̀gbẹ̀. Benji ọmọ mi Ọláwálé tó tọ̀ fúnra rẹ̀. Wọ́n ti ṣe rìkọ́dì yẹn ti pẹ́ òun kọ̀dẹ̀kọ́ ló rìkọ́dì ẹ̀ so wọn ẹni yẹn wá nínú chọ́ọ̀chì àwọn tó ó dàbí pé àwọn tó máa ń cover activity ní church àwọn ni wọ́n ṣe rìkọ́dì yẹn so ó dàbí pé torí ijó yìí náà pé yẹn ṣe wọlé lálẹ́ yìí ẹ jẹ́ kí n tún gbé wá fún yín. Gbogbo èèyàn láìkí ọmọ mi o, ọmọ mi Benji. Gbogbo èèyàn nífẹ̀ẹ́ sọ́mọ mi Benji. Yes o, Pepper don start now. Kùdùsì fún o, kùdùsì fún ọmọ mi Benji. Ẹ bá mi pọ́nlé. Gbẹ̀gbẹ̀gbẹ̀gbẹ̀gbẹ̀gbẹ̀ olùṣọ́ nìyẹn. Ẹ̀yin kẹ̀. Ijú ọgbọ́n yẹn pọ̀ gbẹ̀gbẹ̀gbẹ̀gbẹ̀ wọ́n rẹ̀ sí ẹsẹ̀ fún sókè. Ó fi sí ní reverse. Ó fò fún bàbá. Ẹwà ọmọ ìyá oníbíìkì bọ́ ṣe pọ̀ lọ́jà búrátà. Wọ́n ti ẹ̀ lè keje ní mo yá màdélẹ̀. Bébà òun làbí abọ́. Ọmọ mi ó yá gbé fún. Ọmọ mi tó wá ṣe rìkọ́dì nínú pẹpẹ yìí náà ní nǹkan lódìdí olùṣọ́. Odidi olùṣọ́ tó lè rìkọ́dì nínú kíní. In Sunday flavour. Ọmọ mi kọrù hànú bíi tàfà Sunday. Gbẹ̀gbẹ̀gbẹ̀ ṣe ni kó fàìn nínú ìlú ló yẹ kó máa lù ó. Bẹ́ẹ̀. I love my son. Ọmọ mi ṣe báyìí fún ipe ẹ̀yìn kẹ̀ àjọmọ́ àjọjọ ṣẹlẹ̀ yìí ni. Ó fi gbàtàjọ yẹ. God bless me. Hallelujah, 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 everyone. Good evening. Welcome. We are going to open another page. It's going to be a backup because they are not returning the other one. I give glory to Jehovah Almighty. Tó bá ti rí tí page mi bá ti ń lọ sókè, tó ti ń lọ sókè. Ìgbà náà ni wọ́n máa ṣe kíni. Ẹ má bínú, jẹ́ kí n dá iná, kí n dènà ìgò. Ìgbà náà ló máa ṣe kíni, ló máa wá nǹkan kan sọ. Wọ́n á tún gba àkáǹtì eléyìí, wọ́n tún ti gba àkáǹtì eléyìí náà lọ́wọ́ mi. 25,000 kan wọ́n gbà yẹn. Eléyìí náà tí mo tún ṣe ń build up pọ̀ tó tún ti wọ 6,000. Wọ́n tún ti gbà yẹn náà. Wọ́n ní mo ṣe kíní kan. Mi ò gbé program ẹnìkan wá sórí kíní mi kí n wá fi ṣe live. It is well. Wọ́n bínú orí ni. Ọ̀tá kan bínú lásán. Ìyẹn ò ní pé kí ṣe Olúwa kó dúró, ṣe Olúwa ò lè dúró. Good evening everyone. So I get am for my oguro. Freshly bruised. Wọ́n ṣe supply mi ni. So máa gbọ́n sórí gidi lálẹ́ yìí ni. Èmi àti Jésù a ní appointment pẹ̀lú oguro mi lọ́sẹ̀ deliver. Ọlọ́run ọba ń gbọ́ ajé. Cheers. It dey sweet me for belly. Hallelujah, hallelujah, hallelujah. Hallelujah, Daddy mi Olúkáyọ̀dé. Ekalesa, how is everything? We want to give glory to Jehovah Almighty for his mercy that endureth forever. And we all know that there has been a... Welcome, bínú lásán ni ìyá mi. Ọjà Ìgbòdè la wà, àmọ̀pẹ́ nìkan kò stop by. Bó ṣe rí nìyẹn. Hallelujah. We thank God for his mercy and everything. Thank God for the gift of life. Thank God for
sound health. Thank God pé mo lè mu ògùrọ̀ pẹ̀lú ẹ̀rín. Hallelujah. Thank God pé amen, amen, amen. Thank you, Daddy. Thank you. We thank God pé ẹnìkankan nínú wa àgbúrò òkèrè bànújẹ́. Ìtọ́lọ́pẹ́ tí ń ṣọpẹ́ lọ́lọ́pẹ́ ń ṣọpẹ́ àdúpẹ́ pé ọpẹ́ là mú wa. Àwa mọ̀ ọpẹ́ wa, àwa láròjinlẹ̀ o, àwa mọ̀ ọpẹ́ wa. Olúwatóyìn èmi mọ̀ ọpẹ́ wa, èmi aláròjinlẹ̀ o, èmi mo mọ̀ ọpẹ́ wa Olúwa, tẹ́wọ́ gba ọpẹ́ mi. Ní nǹkan méjì tí mo fẹ́ mú fún Ọlọ́run lónìí ju pé kí n ṣe ọpẹ́ lọ. Ọpẹ́ ló ń jẹrẹ, ọpẹ́ ló ń jẹrẹ, èyí jẹba, èyí jẹ kọ́kọ́rẹ́ o, ọpẹ́ ló ń jẹrẹ. Ẹ bá mi fún lẹ́bàá kó jẹ́ o, Ọlọ́run ò kí jẹ́, ọpẹ́ ló ń jẹrẹ. Bẹ́ẹ̀ ni, ògúfe aláta súẹ́súẹ́, Ọlọ́run ò ní jẹ́ o, ọpẹ́ ló ń jẹrẹ. Ẹ̀bà Àwórì yìí tútù, ẹ̀bà yìí tútù dáadáa, àtọbẹ̀ játù, Ọlọ́run ò ní jẹ́, ọpẹ́ ló ń jẹrẹ. Olúwa ṣeun. I thank God for my life. I thank God for this opportunity that you are saying me safe and sound, in sound health, bright face, in ògo fún àtóbi jùlọ. Pé mo rí gbogbo yín náà, mo dúpẹ́, mo mọ́pẹ́ wá lórí ẹnì kọ̀ọ̀kan. I give glory to Jehovah Almighty for having each and every one of you here, and others that are still on the way, as many that are behind the scene. I cite all of you. I give glory to Jehovah Almighty. It's only people that understands me that can work with me. Some people, they are just following me, but they don't understand me. I'm not a blogger. I'm a lady evangelist. Iṣẹ́ ìránṣẹ́ lèmi ń ṣe. Mi ò dédé decide kí ni mo fẹ́ wá bẹ̀rẹ̀ sí ní máa wá lo everyday kí n tó ṣe write up, kí n tó mọ nǹkan tó ń lọ, kí n tó gbé jáde, kí n tó wá sílé iṣẹ́ ni. Ṣé rí àwọn tó jẹ́ pé blogger, wọ́n kàn máa sọ̀rọ̀ lọ. Nǹkan tẹ́nìkan bá ṣe òun náà máa gbé wá sórí péjì wọn, náà máa wá drag, náà máa ń drag ara wọn, àwọn yẹn ni blogger. Ìmísí, it's been a long time, my love. How are you? I message you. You message me back, but since then, I've not seen you. If there is something that is, inbox us. We're one family. Inbox, they drop a message. If you don't want the other admins to know, drop it in my private chat with you, okay? God bless you. I'm happy to see you. You see, in Celestial Fold, I can't tag myself as a blogger because iṣẹ́ ìránṣẹ́ lèmi ń ṣe. Èmi ò pawó, wọn kì í sanwó fún mi. Page mi wà monetized. Ẹ̀rí wọn tún ti pull eléyìí náà down. Ẹnìkan ló tún ti máa lọ jí gbé yẹn tán tún ti lọ fi cash owó. Torí pé kí ni mi mọ̀ bó ṣe ń set ẹ̀. Kémi ti ṣiṣẹ́ ìránṣẹ́ mi kí n kúrò ńbẹ̀ ni. So, but if you call me a blogger, it's fine. If you see me as a blogger, it's fine. But I'm telling you that I'm a lady evangelist. I'm your host, Oluwatoyin Obatula Darlington, aka Olomo Plenty, lady evangelist that has no frontier. Today is the 8th of April 2025, and the time here is 2016 Central European Time, 7 o'clock Nigerian time, 7 o'clock UK time, 3 o'clock Canada time, 2 o'clock in the afternoon. Here is 8 o'clock, Nigeria is 7 in the evening, Canada is 3 in the afternoon,
London is 7 in the evening. USA is 2 in the evening. Hey! Ẹgbẹ́ fún mi ìkíra o gbigbi. Ọmọ torí ẹ̀ ṣe kíni, torí ẹ̀ ń jà ròyìn. God bless you. Tonight we have 2-3 things. Bless you, my love. We have 2 or 3 activities. I'll be expecting a brother to come in from Metro Parish. Hey, ẹwà wọn mọ mi. Ẹwà wọn mọ mi. Ṣé mi ò ti pa? Ẹwà wọn mọ mi o. Àwọn ni mo fi sí eré lálẹ́ yìí o. Àwọn tèmi, àwọn sisters mi rèé o. Àwọn ọmọ tó tíntín fùré o. Àwọn ìyàwó olùṣọ́ méjì. This is my rice. She is the beans. Mommy D is dodo. And I'm the water. Ẹwà àwọn ọmọ tó ta lẹ́nu. Ẹ̀ṣẹ̀. Àwọn ìyàwó olùṣọ́ méjì. Ọ̀rẹ́ kì í yọ̀ rẹ́, olóríire kì í yára wọn. I love you, my darlings. That is how we do it every evening. Any first picture, tabari, Jesus. A máa ń gbé jáde láti fi appreciate àwọn èèyàn. Okay? Sherry, àwọn èèyàn mọ̀ pé nókòs wọn ó máa ń wà more important. You have to add more concentration there than your other fingers. Otherwise, all máa dàbí bọ́ọ̀lì àtẹ̀pà ni. So, good evening. My babes. They look pretty, and they beautiful. I got this sutana, you know. I believe, yeah, I think it's this one. Yeah, I think it's this same sutana. Anyway, ento ra sutana not for me. I want to, in fact, sutana tí mo ṣe ní lẹ́sìn tí mi ò tí ràn. Ọmọ alájẹ nìyẹn. Honeywell. Òun nìyẹn. Ìyàwó olùṣọ́ ní London. Ìkejì náà ìyàwó olùṣọ́ ni, but the husband's parish is in Nigeria. So mi ti mọ orúkọ, kí lorúkọ mo ti gbàgbé orúkọ parish. Ṣé rí pé èèyàn dáadáa ni mí. Mo gbàgbé orúkọ parish àwọn ọmọ mi. It is well. So I cite each and every one of you. Daddy mi, Baba Ọlọ́run Níṣọlá, God bless you. Jehovah Almighty will protect you against any principalities in the mighty name of Jesus. The people that are around you, they are not the kind of the person that you should relate to. May Jehovah Almighty keep you safe from them. As they are workers of iniquities. They are nothing but vipers. You have 2 vipers now roaming around your parish. May Jehovah Almighty silence them. So if you see Baba's picture there, is to appreciate him. Appreciate Jehovah Almighty in his life. Father Lord, we thank you. We're about to start. Glorify yourself in Jesus' name. Tonight we are going to start with this video. You've all seen it on Facebook. And I'm not surprised. You understand? I'm not, because I've seen worse vision. But these social people, especially that Baba, it means so fun yin se wípé Baba yẹn ó ní lọ́wọ́ ó di sẹ́rù. Ẹ jẹ́ kí n ká gbọ́ bí iṣẹ́ yẹn ṣe lọ. Hallelujah, gbogbo ọmọ ìjọ mímọ́. Hallelujah. Jákèjádò níbikíbi tẹ́ ti gbọ́ mi lọ́wọ́lọ́wọ́. Ìrántí Ọlọ́run alààyè fi hàn mí ní agbára. Ó tó bẹ́ẹ̀ gẹ́. Mo lè ní ìgbà kejì rèé tí màá lórí ọ̀fẹ́ láti rí ohun kan yìí. Ìgbà àkọ́kọ́ láyé mi. Nígbà tí mo kọ́kọ́ join ìjọ mímọ́ tí mo kọ́kọ́ fara jọ ìjọ mímọ́ tó jẹ́ wípé
aṣọ kérúbù ni mò ń wọ̀ lọ sí ìjọ mímọ́ nínú ìjọ ìyanu ní Ìkòròdú ní orí òkúta ní Nàìjíríà. Aṣọ sùtánà ni mò ń wọ̀, sùtánà kérúbù ni mò ń wọ̀ lọ ń gbà náà. Bàbá yẹn nìkan náà, bàbá Abídákan náà nìkan náà ni mo sọ ìran yẹn fún ní àkókò náà. Ohun tí mo rí lọ́wọ́lọ́wọ́ yìí ní agbára, ó ní agbára, ó ní agbára mi lórí ọ̀fẹ́ bẹ́ẹ̀ rí mi ìmọ̀dé tọ́lọ́run fi rán mi níṣẹ́ yìí mi ò fẹ́ jẹ́. Ó sì ní kí n jẹ́ kí gbogbo àgbáyé kó gbọ́ ni mo ṣe wá láti sọ̀rọ̀ yìí. Mo ti pe àgbà bíi méjì bíi mẹ́ta, mo send voice note tí wọn mo pè wọn ọ̀gbàgbọ́ wípé mo fẹ́ bá wọn sọ̀rọ̀ ìran tí mo rí ó ní agbára yìí. Ṣùgbọ́n gbogbo wọn gbọ́ voice note wọn ò respond sí mi nítorí wípé ẹ̀mí yẹn wá ń padà sọ fún mi pé ṣóun ni mo rán ẹ sí. Ní àkókò nígbà tí màá kọ́kọ́ padà join ìjọ mímọ́ pẹ̀lú aṣọ kérúbù tí mò ń wọ̀, orí ibùsùn náà ni mo wà ní mo ti rí bàbá Ọ̀ṣọ́fà tí àwọn ènìyàn ń tò wọlé. Èmi náà wá wà lára àwọn àgbà tó ń tò wọlé. Ìyẹn jẹ́ aṣọ eérú báyìí, ó jẹ́ ash color, agbádá ash color ni mo wọ̀ ní àkókò yẹn ní ìtí ẹ̀ tí ìṣèrìbọn mi ní yí ẹ̀yẹn rárá. Aṣọ kérúbù ni mo sì ń wọ̀ lọ sínú. Be careful. Nínú ìran yẹn ni wọ́n ti rí ara wọn nínú aṣọ ash color. Not pé wọ́n ti ń wọ ash color lọ sí church lọ́jọ́sìn. Nínú ìṣípayá yẹn ni wọ́n ti rí ara wọn. Wọ́n ti bá ara wọn nínú aṣọ ìránṣẹ́ òjíṣẹ́ ash color. Tẹ̀lẹ̀ nígbà náà. Aṣọ eérú evangelist òṣìṣẹ́ Olúwa ló wà lọ́rùn mi ní àkókò náà ní ọdún náà náà. Tá bá ti jẹ́nu ọ̀dọ̀ ìjọ aṣàkọ̀rí pé à ń fò sínú pẹpẹ ni. Àgbà tó wá gbálẹ̀ tó bá ti jẹ́nu ọjọ́ fò sí pẹpẹ ni. Ìran tá a fi hàn mí ní wákàtí yìí lágbára. Bíbélì ni mo gbé sórí láti jíṣẹ́ yìí nítorí pé mo mọ̀ pé tí ọ̀rọ̀ yìí bá. Nígbà yẹn tí wọ́n rí ìṣípayá yẹn, tó yẹ pé tó bá ti dé ẹnu ọ̀nà, wọ́n fò, wọ́n fi ìyẹ́ fò. Ìgbà yẹn pẹpẹ sì mọ́. Pẹpẹ sì mọ́. Pẹpẹ sì wà ní sẹpẹsẹpẹ. Igun pẹpẹ mẹ́rẹ̀ẹ̀rin ló fi tilẹ̀. Tébù mẹ́rẹ̀ẹ̀rin ó jókòó nínú ọlá ńlá ni. Ṣùgbọ́n nísìnyìí ẹgbẹ́ máa bá mi ká lọ. Àwọn èèyàn á sọ di ogun, á sọ di èpè, á sọ di ogun. Mo mọ̀ pé wọ́n kọjú ìjà sí mi, wọ́n á ní kí ló dé tí mo sọ tí mo farabalẹ̀ kágbà kan dá mi lóhùn ẹ̀yin kọ́lẹ̀ rán mi níṣẹ́. Mo kàn pè yín pé kí n lè sọ fún yín ṣùgbọ́n kò sí ẹni tó respond sí mi lọ́wọ́lọ́wọ́. Lẹ́mi Ọlọ́run àlà. That is very, very usual of Agbasele. Tó bá yẹ pé ńgbà tó pè tó fi mẹ́sẹ̀gì sílẹ̀ ló ní mo ríran kan. Jehovah sọ pé kí n gbé ṣaka wá fún yín nílé. Fún nǹkan àpàdé lẹ́nu ọ̀nà ilé ẹ̀. Ṣùgbọ́n pé mo rí ìran kan tó bà mí lẹ́rù, mo dẹ̀ gbọ́dọ̀ sọ fún yín ẹ̀yin bàbá nù pẹpẹ, iṣẹ́ ọwọ́ wọn ò lè jẹ́ kó pè padà. Iṣẹ́ ọwọ́ wọn kò lè jẹ́ kó pè padà. Ṣé rí nígbà míì, nǹkan tí ò bá kúnyàn lójú, á máa kúnyàn nínú. Obìnrin náà máa ń sábà pa òwe yẹn fún. Wọ́n ní nǹkan tí kò kún obìnrin lójú, òun ló máa ń kún nínú. Kí ni òwe yẹn, kí ni ó dúró fún? Ni pé nǹkan tí kò lè kún obìnrin lójú yẹn, tó ń kún nínú yẹn, òun ni nígbà tó bá ṣe fínfín omi tó ró yẹn, bó ṣe kéré mọ́ yẹn, tí kò tó jẹ́ pé ọkàn tí ẹ lè mú báyìí kó sọ di mask kó fi ṣe ojú àwọn máa dán ní gbàlà. Àbí kán fi patan. Tí bí ò ṣe kún lójú yẹn, tí kan bá ní agbára tó bá fi speed tó bá já wọlé báyìí tó bá score goal yẹn, iṣẹ́ Ọlọ́run á bẹ̀rẹ̀ sí ní ta. A máa ta nǹkan tí kò kún lójú, òun ló kún nínú nìyẹn. Nǹkan tí òwe yẹn tó dá lé nìyẹn. Ọba ní nǹkan tí kò kún obìnrin lójú, òun ló máa ń kún nínú. Ìtumọ̀ òwe yẹn nìyẹn. Ṣé wá rí èyí tí bàbá yìí sọ yìí, pé òwe yẹn lè má àlá tóun fẹ́ sọ yẹn ó lè má kún wọn lójú, ni pé ó lè má ní mẹ́nẹ̀ sí wọn.
ṣùgbọ́n làásìgbò tó gbé dání kì í ṣe kékeré. Mo ti gbọ́ mẹ́sẹ̀jì bàbá yìí, mo ti gbọ́ ẹnìkan tún ṣe send ẹ̀ sí mi lálẹ́ yìí láti Amẹ́ríkà. Mo ṣe wá níwẹ̀ because Sunday Super gan ó ti lò ó láti ṣe program ìyẹn náà ti gbé sí tó ń pariwo ẹ wá gbọ́ o, ẹ wá ṣe kíní kan o, òkè ti dàrú o, ilẹ̀ ti yíbọ̀ o. Mo ṣe mọṣẹ́ tí ẹ ṣe nìyẹn. Ìṣípayá tí òun rí yìí tí kò kún èèyàn lójú, ó lè tú ìdè, ó lè já ìdè, bákan náà ni ó sì lè sọyàn sínú iná ìléru ayérayé. Ibi tí ìjọ mímọ́ tó ń dorí lọ nìyẹn. Àyè ni wọn ò ní dá mi lóhùn ní wákàtí yìí pé gbogbo àgbáyé ló rán mi sí. Òun ni mo ṣe ń sọ yìí, ó rán mi sí bàbá mo bí iná o. Bíbélì ni mo gbé lórí yìí, tó bá jẹ́ àròsọ ni àbí pé kó nǹkan ló fi hàn mí ní àkókò tí mò ń sọ̀rọ̀ yìí. Gbogbo ohun tó jẹ́ ègún Bíbélì kó máa bá mi wí, ṣùgbọ́n tí ó bá jẹ́ bẹ́ẹ̀ ni gbogbo ọwọ́ tó bá gbé àbí gbogbo nǹkan tó bá dáwọ́lé lórí ìdílé mi, lórí ọmọ, lórí iṣẹ́ ìránṣẹ́ mi kó máa ní tẹ̀síwájú. Mo wà lórí ibùsùn nígbà tá a parí morning devotion tá a máa ń ṣe láàárọ̀. Mo kọ́kọ́ dúró, mo place àwọn research kan lórí Bible, mo wá padà lie down. Gbogbo ohun tí mo lajú sáyé kò tí ì ju ìṣẹ́jú 10 lọ fún 20 ìṣẹ́jú tí mò ń rò pé báwo ni mo ṣe fẹ́ ṣe yìí. Ìran tá a fi hàn mí ni wípé a wà nínú Sunday service. Ẹ máa gbọ́ o. Ó wá dàbí pé wọ́n wọlé suddenly láì expect bàbá mo bí iná àti gbogbo àwọn tó ń tẹ̀lé wọn. Wọ́n wá wọnú pẹpẹ tí mo jókòó sínú pẹpẹ yẹn ni mo wà. Mo wá wò pé bó lọ fẹ́ jókòó sí pé àyè inú pẹpẹ, iná pẹpẹ ni o. Kò ń ṣe ibi tí àwọn àgbà 24 jókòó sí o. Iná ibi tí pẹpẹ wà tá a máa ń dẹ́ma. Inner means the temple courts. Níbi tí ìjókòó papa wà, ìjókòó Jésù Kristi wà. Ibi àwọn àgbààgbà 24 tó yí tí Olúwa ká ni the seat before the inner court. The seat tó parallel síbi tí ẹlẹ́sìn máa wà. Ibẹ̀ yẹn ni ayé àwọn àgbààgbà 24 wọ́n ṣe máa jókòó ní according to gogorogo títí tó máa fi jókòó sí ibi tí kò sí mọ́ lórí òkè. Wọ́n bọ́ ṣe tò ní according to gogorogo wá síbẹ̀ ní àgbààgbà 24 tó yí ìtẹ́ Olúwa ká. The inner court yẹn ní inú ilé lọ́hùn. Ṣé mọ̀ pé pẹpẹ ó yọ síta kínkínní. Ìjókòó papa, ìjókòó ti Jésù Kristi. Pẹpẹ ẹlẹ́sìn. Inú inner court yẹn ni wọ́n wọ̀ lọ. Inú Holy of Holies. Ẹ máa gbọ́. Kate, tí àga ọ̀ṣọ́fà, tí àga pásítọ̀ tí ó máa ń wà. Wọ́n wá wọbẹ̀ wá rí pé bàbá jókòó sílẹ̀ níwájú pẹpẹ bẹ̀ pẹ̀lú aṣọ ìgúnwà. Ohun tó lágbára tí mo rí rèé. Àwọn ẹni wọ̀nyí wọ́n wọnú ilé, wọ́n wọnú Holy of Holies lọ. Mo sọ fún yín, mo ní selected epo àtàlìkámà, wọ́n ti jọ di kan náà. Mo ní ẹ̀mí òkùnkùn ló ń rá bàbá nínú pẹpẹ. Bàbá mo bí yìí náà. Mo dẹ̀ máa wá fi nǹkan tí ẹni yìí ń sọ, mo ní fọ́tò tí mo máa fi back ọ̀rọ̀ ẹ̀. Ọ̀rọ̀ alàgbà yìí, mo ní fọ́tò tí mo máa fi back ẹ̀. If you are in spirit, we all have to go in spirit now to understand this man, what I'm explaining, and what I'm about to show you. Nínú pẹpẹ ńlá lọ́hùn pátápátá nínú ilé, nínú Holy of Holies. Níbi tí àwọn màlẹ́kà mímọ́ tí wọ́n ti ń fìyẹ́ fò. Ẹ máa gbọ́. Ó ní EMF jókòó sílẹ̀ lẹ̀. Ẹ wà nínú ẹ̀mí ẹ̀yin tèmi. Ó ní EMF. Ṣàǹkó mo ti ń sọ ọ̀rọ̀ yìí. Kò lágbára mọ́. Ó ní ó jókòó sílẹ̀ lẹ̀. Ẹ máa gbọ́. Gbogbo ọmọ ìjọ mímọ́, ẹ jẹ́ ká gbàdúrà fún ìjọ mímọ́. Gbogbo àwọn tó tẹ̀lé bàbá wọnú pẹpẹ iná pátápátá. Aṣọ ara lọ́wọ́. Aṣọ ara lọ́wọ́, aṣọ ara lọ́wọ́ o, aṣọ ara lọ́wọ́. Mo wá wò pé báwo ni mo ṣe fẹ́ sọ yìí, mo sọ fún aṣọ ara lọ́wọ́. Aṣọ ara, ìdọ̀tí,
èérí aṣọ àwọn dẹ̀mdẹ̀mù lóru aṣọ tó fi lọ ṣe ìpàdé lóru inú pẹpẹ ni wọ́n ti wá ṣe ìpàdé òru. Àṣírí ló tú síta. Ẹ jọ̀ọ́, ẹ bá mi fi ẹ̀mí dọ́gba pẹ̀lú ohun tí mò ń sọ yìí. Wọ́n ti kó wọn wọnú pẹpẹ, wọ́n ti lọ ṣe ìmùlẹ̀. Inú pẹpẹ Jèhófà mímọ́ ó ti dìgbàlẹ̀. Ó ti di bí ìjókòó èrí, ibi tí wọ́n ti ń dúnàádúrà, ibi tí ó yá a máa fún ẹ lágbára, agbára tí kò kìí ṣe agbára. Báwo ni olórí ṣe máa ṣe kíni? Ló ṣe máa jókòó sílẹ̀lẹ̀ tí àwọn àgùntàn ẹ̀ tó dẹ̀ máa wà nínú ilé pẹ̀lú aṣọ ara. Gba máìkì lọ́wọ́ mi, wọ́n bá ìjọ sọ̀rọ̀. Mo wá gba máìkì padà kí n bá ìjọ sọ̀rọ̀ láti kí wọn. Mò ń sọ pé mo fẹ́ kí bàbá kí wọn kó wọn káàbọ̀. Mo wá kúlẹ̀ tí bàbá ké bàbá, gbogbo àwọn tó tẹ̀lé yìnyín aṣọ ara mà lọ́wọ́. Níṣe ni bàbá lọ́ máìkì gbà lọ́wọ́ mi bí pọ́ fẹ́ bá mi jà láti máa fọmọ́ mi. Hallelujah. Alàgbà yìí sọ pé àwọn ń sọ fún bàbá wípé ó ń sọ fún EMF àwọn tó wọnú ilé pẹ̀lú yín aṣọ ara ni wọ́n wọ̀ èyí jókòó sílẹ̀. Ó dẹ̀ jẹ́ kí wọn, ṣùgbọ́n bàbá báwo ni tí wọ́n ṣe jẹ́ nínú pẹpẹ pẹ̀lú aṣọ ara. Mo bí iná ò fẹ́ kí ọ̀gbẹ́ni yìí kó sọ̀rọ̀. Ẹ má sọ wípé àwọn kan ló wà níbẹ̀ o, torí mo mọ ẹ̀yin ọmọ ṣẹlẹ̀, ẹ máa yí padà. Ẹ lólúwa ń pòwe ni, kò pọ̀ òwe, nǹkan tó ń ṣẹlẹ̀ gangan nìyẹn, torí ẹnìkan ni mo ti ń sọ. Ẹnìkan ni mo ti ń sọ. Ẹ̀mí ọ̀run kì í parọ́. Ẹ̀mí ọ̀run kì í ṣàbòsí. Tó bá sọ fẹ́lẹ̀ yìí tẹ́ ẹ̀ bá gbàgbọ́ á tún sọ fẹ́lẹ̀ yìí. Kí ni mo sọ? Mo sọ àbí mi ò sọ? Wọ́n fẹ̀mí ṣọ́nà ni wọ́n kù ṣe agbára. Ẹ wo àmì òróró tí gbogbo yín tẹ lọ tí ẹ rí yín sí lọ́dún yìí. Jàǹkárìwọ̀, ẹkún, òṣè, ìdààmú, làásìgbò. Oníkálùkù yá lọ wà nínú àwẹ̀ àti àdúrà, kẹyà lọ wá bẹ ṣe máa wẹ orí yín. Kò sí ohun tẹ́nì kankan lè fèmí ṣe. Àsìkò yẹn kì í ṣe nígbà tá a wà yìí. Nígbà tí mo tiẹ̀ sì kéré, wọ́n ń fà á, ṣùgbọ́n Ọlọ́run ṣe kíni, ó ń gbà padà lọ́wọ́ wọn. Eléyìí kì í ṣọ̀rọ̀ pé a máa pariwo sọ̀rọ̀. Ohun tó ṣẹlẹ̀ gangan nínú pẹpẹ nìyẹn. Ohun tó ṣẹlẹ̀ gangan nínú ìjọ mímọ́ nìyẹn. Ohun tó ṣẹlẹ̀ gangan pẹ̀lú mo bí yìí ná àti gbogbo àwọn tí wọ́n yí ká, kò lè lé kankan nínú wọn. Torí pé kíni, gbogbo wọn náà ti jọ̀gálé lórí pátápátá. He has now become ẹṣin tí wọ́n ń gùn. Àbó nǹkan ló lórí. Òun ló lórí. Òun ló sì wọ́n dẹ́nu ọ̀nà. Wọ́n wọnú pẹpẹ lọ lọ́hùn wá jókòó sílẹ̀ lẹ̀. Ẹni tó fẹ́ sọ̀rọ̀ pé bàbá báwo leléyìí ṣe jẹ́, ó dẹ̀ jẹ́ kí wọn, ṣùgbọ́n gbogbo wọn wá ṣe wà nínú aṣọ ara báyìí. Aṣọ ara tí bàbá yìí rí, ó fi ń pa òwe ni. Aṣọ wọn yẹn náà ni. Ẹ bá mi ṣí àkíní yìí kó délé kó dóko. Mo ti sọ látọdún yìí àbí mi ò sọ, tí mo dẹ̀ sọ lójoojúmọ́. Bẹ́ẹ̀ lẹ ń gbé ogun lóríṣiríṣi, lẹ ń sọ ọfà, lẹ ń sọ gbogbo ẹ̀, ṣùgbọ́n ẹlẹ́dàá yìí kò gba àbọ̀dè. Orí rere ni ti rere, ìrere olórí burúkú àgbẹ́rùkà, orí rere ń tèmi. Torí pé kí ni, mi ò fi ara lásán ṣiṣẹ́ yìí. A pè mí sídìí iṣẹ́ yìí ni. Máìkì ọ̀hún jábọ́. Bí mo ṣe mú máìkì ọ̀hún padà ni mo lajú o. Ìran tọ́lọ́run fi àlàyé fi hàn mí rè nípa ìjọ mímọ́, ẹ jọ̀wọ́. Gbogbo àwọn alábọ̀dé nínú ìjọ mímọ́, ìwọ ọ̀rọ̀ Ọlọ́run, Ọlọ́run ẹbí jọ sọfà jáde lónìí pẹ̀lú ọwọ́ agbára.
ohun tó fi hàn mí kọjá òye mi, ó kọjá ọjọ́ orí mi, ó kọjá ipò mi nínú ìjọ mímọ́ àbí ìrìn àjò tí mo rìn nínú ìjọ mímọ́. Ṣùgbọ́n mo ti jẹ́ èyí o, ti jẹ́ èyí, ó ti jẹ́ lájẹyè. ègún ti kúrò lórí mi. Bẹ́ẹ̀ ni ègún ti kúrò lórí. Ìwọ ló rán mi níṣẹ́, mo ti jẹ́ òdẹ níṣẹ́ tó máa ń rọ́kọ̀ kí n pa ikọ̀, mo ti sọ fún gbogbo àgbáyé báyìí o. Ẹ jẹ́ ká múra o, ẹ jẹ́ ká múra gbogbo àwọn tó tẹ̀lé bàbá wọnú iná ọ̀tà aṣọ ara lọ́wọ́ o. Bàbá nìkan ló wọṣọ ìgún wa. Mo tún wá ń sọ fún bàbá tún lọ́ máa ìgbọ́ bẹ́ẹ̀ ni tó fẹ́ nà mí, tó fẹ́ bá mi jà torí pé mo sọ bẹ́ẹ̀. Ẹ jọ̀ọ́ o, gbogbo ẹ̀yin tẹ́ ń tẹ̀lé bàbá, ẹ kúrò nínú àbọ̀dé. Gbogbo ẹ̀yin agbàrẹ̀ pátápátá, ìdájọ́ ti sún métílé. Ọfà Ọlọ́run ti jáde. Nígbà tó bá ti ń fi ìran hàn yín hàn àwọn ọmọ kéékèèké, àwa ọ̀dọ́ nínú ìjọ mímọ́, tó bá ti fi hàn wá kò sáṣìírí kankan mọ́ lára yín. Ẹ tètè dẹ̀yìn, ẹ tètè dẹ̀yìn. Ẹ wo ìgbà tí mo ti ń sọ ògo fọ́lọ́run lókè ọ̀run, èmi ti rí i tó wọ́ọ̀sì jù báyìí. Ẹ̀ṣẹ̀ náà ó ń dàbọ̀ látòkè. Ẹ̀ṣẹ̀ iná bíi kó sọ pé volcano erupts. Àwọn tó bá lọ sókè vùvù báyìí, a máa ṣe pọ̀tọ̀pọ̀tọ̀pọ̀tọ̀pọ̀tọ̀ wá sílẹ̀. Bẹ́ẹ̀ ni ẹ̀ṣẹ̀ náà yẹn ló ṣe ń dà láti òkè. Ìkọ̀ọ̀kan tó báyìí tó pọ́n fò nínú pẹpẹyẹ náà ló ń dà sí. Ish. It's very, very sad, and it's a pity. Ẹ jẹ́ kí n kó àwọn pictures kan jáde kí n fi ṣàlàyé nǹkan tí ọ̀gbẹ́ni yìí sọ yìí. Inú pẹpẹ sẹ̀lẹ̀ ti dàrú, ó ti bàjẹ́. Where did I put it? Ẹ má wọrí, kò jìnnà, kò tiẹ̀ jìnnà rárá. Kejìnà. Àwọn tó lọ bá dé tí wọ́n da fídíò bò mí lóríṣiríṣi ni. Mo dẹ̀ ti save ẹ̀ sẹ́gbẹ̀ẹ́ kan. Ẹ wá rí nǹkan tí mò ń sọ, ẹ rí nǹkan tí ọ̀gbẹ́ni yìí tí ó ń sọ. Hallelujah. Mo gbọ́dọ̀ paná yẹn so that ẹ lè rí nǹkan tí mo fẹ́ fi hàn yín dáadáa. Ẹ wo ìjókòó yìí. Ẹ jẹ́ nǹkan kan. Ẹ wo ìjókòó tí wọ́n jókòó yìí. Nínú ọ́fíìsì pásítọ̀, àbí? Look, mo ṣe bí báyìí. Kó má máa dé mọ́. Kẹ́ ẹ bá lè mọ̀ pé Ọlọ́run ń ṣiṣẹ́. Ẹ wo nǹkan tó wà ní ibi báyìí. Kí lẹ rí? Pẹpẹ méje nìyẹn. Bí fọ́tò tí ẹ kó tán. Gbogbo wa náà la mọ̀ pé pẹpẹ méje ni because mẹ́ta nìyí. Mẹ́ta ní the other side. Ẹyọ kan láàrin bàbá ọmọ ẹ̀mí mímọ́ àti mẹ́rin tó kù. Ẹ̀rí cross. That is complete full pẹpẹ nínú ilé pastor, níbi tí pastor ti ń gbàlejò, nínú ọ́fíìsì àbí whatever. Ẹ jọ̀ọ́ ṣó clear, ṣé rí dáadáa àbí kí n ṣe báyìí ló ṣe bẹ́tà. Ṣé rí? Ta ló jókòó yẹn? Celine nìyẹn. Nínú four corner. Ní ẹ̀gbẹ́ Mobi iná nínú pẹpẹ. Nínú pẹpẹ. Picture yìí wọ́n ṣẹ̀ṣẹ̀ yá ni. Àwọn tó wá
ní few days ago wọ́n ní pé tí arìndín tọ́ṣọ̀ arìndín òpònú dọ̀dọ̀yọ̀ tó gbé sórí péjì ẹ̀, orí péjì ẹ̀ ni mo ti mú. Pẹpẹ méje nìyẹn, cross sínú pẹpẹ nìyẹn. Celine jókòó sínú pẹpẹ pẹ̀lú ọkọ ẹ̀, ó jókòó sẹ́gbẹ̀ẹ́ nínú pẹpẹ. Ibi tẹ́ bá bàjọ́ mi mọ́dé, níbi tí dọ̀dọ̀yọ̀ arìndìn dagini dọ́rọ́ nígbà jẹ́ pé kò tiẹ̀ bùkún mọ́ nǹkan kan tẹ́lẹ̀tẹ́lẹ̀. Nǹkan tó kọ sórí péjì ẹ̀ ni pé àwọn kan wá wọ́n á apologize torí pé wọ́n ti blog bàbá wọn àbí reporter kan tó ṣe kinní kan. Ṣó yẹ kó jẹ́ pé kó rí bẹ́ẹ̀? Oh Jesus. Ṣó yẹ kó rí bẹ́ẹ̀? Kò yẹ kó rí bẹ́ẹ̀ dà. Ẹ má bínú, kíní ti pọ̀jù fojú mi ni. Ṣé ṣáà rí mi ṣá? Ṣó yẹ kó rí bẹ́ẹ̀? Ṣó yẹ kó rí bẹ́ẹ̀? Ṣó yẹ kó rí bẹ́ẹ̀? Kálá ìgbàgbọ́ máa halẹ̀ mọ́ wa kò gbọ́dọ̀ rí bẹ́ẹ̀ o. Jésù, kí ló dé tí mi ò lè tán kíní mọ́? Tó bá fẹ́ kú kó kú, tó bá dẹ̀ fẹ́ tán kó tán jàre. Ló mọ̀ fún. Torí mo ṣe pa náà yẹn tí mo tàn náà yẹn wà ó ń kó sí mi lójú. Wọ́n dẹ̀ ti mi ti ẹ̀rọ bí tí mo ju glasses sí. Àbẹ́ rí pé kíní kan òkùnrùn gbàgbé ìṣẹ́. Ẹ ṣé jàre màmí, ẹ ṣé mà. Wọ́n gbé pẹpẹ méje sínú ilé. Let us call it an office. Ibẹ̀ yẹn dẹ̀ ni gbogbo èèyàn ti lọ bá pastor. Right? Ọlátọ́ṣọ̀ náà wà ńbẹ̀. Ibẹ̀ yẹn ṣó yẹ kí Celine jókòó síbi tó jókòó sí ibi tí pẹpẹ méje wà? Ṣó yẹ kí àwọn èèyàn kí ó máa attend sí àwọn èèyàn níbi tí pẹpẹ méje wà? Torí ẹ̀yin tẹ́ ń lọ ẹ fẹ́ gba benediction bàbá, ègún lẹ lọ gbà. Gbogbo ẹnu ni mo fi sọ fún yín. Kò sẹ́ni tó ń wọnú pẹpẹ láti lọ gbà pẹpẹ méje láti sọ pé ó fẹ́ attend sí yàn. Pẹpẹ méje. Okay. Wọ́n láwọn tí wọ́n pa pẹ̀lú bàbá yẹn ni, àbí nǹkan tẹ́ máa sọ kọ́ nìyẹn. Are you telling me that wọ́n sọ pé pẹpẹ méje náà gbé síbẹ̀? Or he doesn't know that he should tell them pé mẹ́ta ni maximum tó lè wà ńbẹ̀. In fact, kan ẹyẹ kan ṣo. Torí inú ilé ọ́fíìsì níbẹ̀ yẹn. Celine náà wá jókòó. Kẹ́ bá lè mọ̀ pé gbogbo ẹ̀yin tẹ́ lọ ń tẹ́rí ìṣíkanrin lẹ̀ ń gbà. Mo sọ gbogbo ẹnu ni mo fi sọ ẹ̀dẹ̀ lè bèèrè lọ́wọ́ olùṣọ́ tó wà nílùú yìí nígbà yẹn. Ṣóyọyè Adétòkunbọ̀ Ṣóyọyè ó wà nílùú ìtàn ní kí n wá gbà mí róró mo ní mi ò gbà. Ìdí tí mi ò fi gbà mi sọ fẹ́ anybody títí dé ni nítorí pé kí ni Celine ló gbé abọ́ òróró dání. Ó kọ ẹ̀yìn sí ilẹ̀ àánú ni bó ṣe dúró sẹ́gbẹ̀ẹ́ nìyí. Nítorí owó yìí náà. Ìṣípayá tí bàbá yìí rí, ìṣípayá tó complete, tó confirm, tó full ni, because I've seen more than that. And I've been saying it, but nobody listen. Ibi tẹ́ bá bàjẹ́ dé, Asama super. Asama fu. Good evening, everybody. Ṣé gẹ̀ẹ́sì wa mi wà ńbẹ̀?
She always does that. She always does that, and nobody is correcting her. Nobody, even if you correct her, she will not listen to you because she wants to see beside her husband. She won't know nothing worth for corner. She won't see worth for corner at full loin. Ẹ jọ̀ọ́. Hallelujah, hallelujah. Ẹ jọ̀ọ́. Ṣé àlejò wa ti dé? Are you there or you are not there? Thank you all for joining. Thank you. I appreciate each and every one of you. If our something is not there, then I'm not going to give him another chance again. Him in English. God bless you. Thank you for joining me. I'm not going to give him another chance again to come because I can't keep on doing that. Everyone that I see you all, as many that are behind the scene. I see you. I don't want to mention names, but believe you me, I recognize each and every one of you. If you had comments, I would have, use your name to appreciate you. But since you are not commenting, you are just watching, listening. I appreciate you. Thank you for supporting my ministry. We are going to open another page as a backup because we can't wait anymore. It's already a month and we've not gotten our page back. Share. God bless you as you share. So that is it. That vision is real. Is true. It's real. It's true to Jehovah Almighty. Now, last Sunday we stopped where I was advising Baba Onihoho to be very, very careful because there is danger roaming around him. Not danger from outside out. Tí ẹ̀bùn tó ṣe ẹ̀bùn wọn tán tó implant síbẹ̀ tí yẹn náà ṣe bí ẹni pé ó ń correct ẹ̀ tóun náà ṣe bí ẹni pé ó ń bú kíní padà wọ́n jọ ń play ara wọn ní yóyò kán lè sọ kán lè má fura. Bàbá Onihoho gbogbo ẹ̀yin tí parish bàbá Onihoho Sidikatu Susan Amusan tó ṣe èdè sáàrin yín lórí program tẹ́ fẹ́ ṣe yẹn wòye ọdún tẹ́ ti ń ṣe that everything has been going fine, full of testimonies. You've all been having, time of your lives, but this time around, ọmọbìnrin tó wà ńbẹ̀ yẹn ẹ̀bùn ló plant ẹ̀ síbẹ̀. Iṣẹ́ tó hun àti ẹ̀bùn tí wọ́n ṣe fún EMF nìyẹn. Ẹ wá ní kó má jókòó sílẹ̀ lẹ̀ káwọn kan wọnú pẹpẹ. Kẹ́ni tó fẹ́ bá sọ̀rọ̀ kó mú microphone kó bẹ̀rẹ̀ sí lọ mọ́ lọ́wọ́ tí microphone fi jábọ́ sílẹ̀. Ẹni tí ò ríran nìyẹn o, òun ló lọ microphone mọ́yàn lọ́wọ́ o. Kẹ́ bá lè mọ̀ wípé nǹkan tó wà nínú ẹ̀mí no be keremi. What is happening in the space of time, in the realm, no be keremi. Èmi sọ fún yín pé lóru gànjọ́ mo bí iná máa ń ríran. Ó lè jẹ́ few hours, ó lè jẹ́ few minutes, but ó ń ríran ṣùgbọ́n a fún ní ojú yẹn padà pé kó fi ríran dún rí dìde. Èmi ni mo pa nírọ́. Kò dẹ̀ ní sọ fẹ́ nìkankan. Kò ní sọ fẹ́ nìkankan. But sweetheart ẹ lè mọ̀ ṣáà. So ẹ̀bùn ló mú Susan síbẹ̀ yẹn fún yín and àwọn kan dẹ̀ ti ń link mọ́ àwọn ẹlẹ́nu kàríkà ṣọ́ọ̀pù ẹ̀yin tẹ́ ń ṣe ti bàbá Onihoho gbogbo nǹkan tẹ́ bá sọ fún Susan Amusan tẹ́ bá sọ nípa parish yín àgàgà kó lọ yẹ pé nípa your private life gbogbo ẹ̀ lẹ́ máa gbọ́ tí ẹ̀bùn máa bá yín fi ṣe rẹ́kọ̀dù jáde. So kẹ́ bá lè mọ̀ wípé bẹ́ẹ̀ bá ṣe ibi kankan sí bàbá Onihoho èso di Onihoho ni mò ń sọ. Kì í ṣe rántí Onihoho my own uncle. This is my big uncle
èṣòdì Ọlọ́run ní ṣọlá. Gbogbo ibi tẹ́ bá rò sí, gbogbo ibi tẹ́ bá ṣe sí, tẹ́ lọ ń gbé ọ̀rọ̀ ilé tẹ́ lọ ń sọ fún Amusan tó ń play good woman, good sister pẹ̀lú yín, tó fi gift tó fi balẹ̀ ayé yín jẹ́. Gbogbo nǹkan tẹ́ bá jọ ń sọ, gbogbo ẹ̀ ló ń sọ fún Ẹ̀bùn. Tẹ́bùn dẹ̀ ń rìkọ́ọ̀dù ẹ̀. Ẹ̀bùn àti kọ́ mọ́ṣẹ́ máa rìkọ́ọ̀dù yàn téèyàn bá ń báyàn sọ̀rọ̀. Ó ṣe máa ṣe bí ẹni pé òun ṣeré lórí device. Nǹkan tẹ́ jọ ń sọ ló ń rìkọ́ọ̀dù. Á dẹ̀ wá máa ṣe kí ni? Àwa send ẹ̀ sí Ẹ̀bùn. Ẹ̀bùn àtọ́jú yẹn. Níjọ́ tẹ́ bá ṣe nǹkan, ẹ máa gbọ́ ìròyìn lérèfé yín lórí live. Lórí audio. Ẹ má jẹ́ kó yà yín lẹ́nu. So, having Amusan there, èmi ò mọ nǹkan tó dé tó yẹ pé kò sẹ́ni kankan nínú gbogbo ẹni tẹ́ lè mú. Gbogbo àwọn tó ti wà ní in charge finance yín kọ́ látọdún yìí. Ẹ fẹ́ tán ará àtàwò, ìtọ́kùtọ̀ lẹ́ǹtọ́wò. Ẹ̀yin tẹ́ dìbò fún pé kó wá jẹ́ pé di finance tẹ́ máa lọ fi ṣe retreat ọdún yìí lẹ lọ fi sí. Rí yan dáadáa o. Ṣùgbọ́n mi wà ńbí láti ṣe kíni, láti rẹ́rìn, láti fi cash cruise. Good evening, Olúwaṣeunmi. God bless you. So, lè understand bí Ẹ̀bùn àti ẹ̀gbọ́n àti ẹ̀mọ̀ tó jẹ́ ẹ̀gbọ́n nínú àwọn méjèèjì, because ìyẹn kàn rí bọ́rọ̀ gidi ní àkúmọye ọmọ ọdún ẹ̀. Àìmọye wọn, tẹ́ bá rí wọn l'Amẹ́ríkà, wọ́n ga tó yìí, fìrìgbọ̀n ni wọ́n. Màá ní tani mọ́mì, àmọ́ kékeré mà ní, ẹ á wà kúnlẹ̀ fún. Wọ́n ti sọra wọn di ìyá àpàtì, wọ́n ti sọra wọn di bàbẹ̀bẹ̀. I feel sorry for many people. Àwọn kan wà ńbẹ̀ tó sì keep smart o, àwọn kan wà tó keep fitness wọn, ṣùgbọ́n àwọn kan tẹ́ bá pàdé wọn. So, iṣẹ́ ká máa lọ jalè kiri, ká máa spy kiri. Iṣẹ́ tí Amusan ṣe gbà nìyẹn. By the way, jẹ́ kí n tẹ̀ fi address mi sínú kinní fún ẹ, toro lè wà online sìn. So, wá sórí WhatsApp, mo fẹ́ fi address mi tó ń béèrè kiri, mo fẹ́ fi síbẹ̀ fún ẹ. Kó lè send lẹ́tà lọ́yà ẹ̀ sí mi. Èmi tara mi gbẹ̀kan lọ́wọ́ tí mo wà yìí. Owó tí máa fi ra jẹ́ẹ̀tì, ara ẹni mo ti máa gbà. Torí kò síbi tí mo lọ tí mo lẹ́bí sí tí mi ò gba lọ́yà síbẹ̀. Mo sọ fún yín pé iṣẹ́ ìránṣẹ́ ni mò ń ṣe. And I know anything can happen at any time. That very American diocese méjì ló wà. 2 archdiocese àbá ò lè ṣe ń pè ló wà. Chicago àti Washington DC. Kò síbi tí ó lè gba owó sí fún AMF. Ó dá, mo ti gbọ́. Mo forward ẹ̀ ni. So Ẹ̀bùn ló ń bá wọn gbowó l'Amẹ́ríkà. Gbogbo owó tẹ́ bá lò ní ibi tẹ́ ti lọ fẹ́ lọ ṣe retreat yìí lọ́dún yìí. Ẹ rántí wípé it's going to be ẹdúró náà ṣé yọkọ mi láti májẹ̀mú kọ́ ni mò ń wò. Yérọkọ ẹni ẹ̀sọ́ ẹ̀. Ìkẹ́ni eréke. Òun náà ni. Ọkọ mi olówó orí mi, àlè àwọn tó pọ̀, àlè nobody. Èmi nìkan ni o. Èmi nìkan ni. Ọkọ rẹ̀. Hey, ọkọ o. Ó wá pamọ́. Ojú mi sì sáàfù. Mo sì rántí o. Ẹ̀sọ́. Ọkọ, màmí ńkọ́. Ṣàlàáfíà náà wà. Ṣé wọ́n enjoy Naija? Mo wà jàre, mo wà. Daddy ńkọ́ àtàwọn ọmọ mi. God bless you. My greetings to everybody. Mo ṣá ti shadow ojú yẹn látẹ̀kan.
mo ní mo mojú yìí orúkọ yẹn náà ni mo lọ wò mo wá rí pé mi ò wo orúkọ yẹn dáadáa ọkọ o mo ń gbọ́ agbowó ọbẹ̀ o àwọn tìkà ilé eréke nìyẹn ọmọ fìrìgbọ̀n náà gbà lára mi odidi lọ́ọ̀yà náà gbà lára mi hooray. God bless you. I really appreciate you. Greetings to everybody at Majemu for me. Ẹni tó bá rí Susan tí kò bá sá ṣòbíyá ti dá. And I tried as much as possible to keep her away from falling into this pit of hell. I don't know why she takes so much pleasure in a plastic. Tí wọ́n fún tó rò pé awọ́dù kan tó ṣe kínní. Ó wá lọ wo sitting room mi kó lọ wo awọ́dù tó wà. In fact, gan àwọn kan wà Nigeria. In fact, gan mi gan wà nínú pálí tí mi ò tí ì dá. And I'm so surprised. Why do you take it so important? Torí NPIC tó ń ṣe is wọ́n renew ẹni kò ní meaning. Nígbà tó jẹjà gbé plastic náà lé lọ́wọ́ ló tún ṣe recording ni ẹ̀ ló tún gbé sórí kinní ṣùkẹ́ láyé ẹ̀ mo ṣe rí pé nǹkan tí ò tó nǹkan ló máa ń jọ àwọn ọmọ òṣìlú àwọn nonentity lójú kò dìgbà tó bá ka gbogbo òwe ilé ayé tán ó lè ka gbogbo òwe ilé ayé tán kó o ní gbogbo diploma kó o ní gbogbo certificate tó bá sì wà láti ìran tó jẹ́ pé nǹkan máa ń jọ wọ́n lójú jọ wọ́n nǹkan tó fún ẹ tó jẹ́ pé plastic náà fún ẹ ó dẹ̀ tún máa lọ rí ìyẹn ó ti due ó máa sanwó wọ́n ti kí oníkẹ̀kẹ́ tó wá sanwó mi tó máa tún fi fún ẹ lánàá one. Stupid idiot. Contract job ni jàre ó gbére ó gbére wọ́n ti múná yín dé that is good o. Anyway, so tonight, our jackpot week. And it's only for it's only for plentiful family. Any passerby, not allowed. Everybody low allowed. Anyway, but not for anybody in diaspora. I want in Nigeria, la fi encourage. You might win 10,000, 50,000, 10,000, 5,000, or recharge card of 2,000 naira or 2,500. Depends on the question that you answered. Emma bínú katani o pollens ti wanta o ẹjọ́ tá bá rẹ́ni tó ní problem pollens hay fever tó bá wà on medication. Take your medication, but take it every night. Take it every night before you sleep. Then take one early in the morning, but make sure that you take it every night. So that when you wake up in the morning, you will not feel the first one. Okay? Take good care of yourself. Take a lot of vitamin D. Take a lot of vitamin C. And cover your head when you are going out. Cover your head. Make sure you cover your head so that when you come back, you just remove it, right? It will not, fall on you. But that is just it. Tomati glue say no buy o ma sin sile ma fi shu. Pari kan jabata. Oko gbogbo wa niyen. Oko gbogbo plenteous. Now let's go. Question time, blessing time with Olomo Plenty. Our Easter. Kí la ti pè náà, ẹ̀yà mi lóyìnbó ẹ má jẹ́ kí n gẹ gbèsè. You need NPIC. Go and tell your brother at the top. Àbá lè ṣe pé ra yín. Ẹ jọ̀ọ́, ẹ jẹ́ kí n fi ẹ jẹ́ ká rẹ́rìn díẹ̀ ká tó lọ sínú kíni tá máa ṣe jàre. Olùṣọ́ ṣe rìkọ́dù. Ẹlẹ́sẹ̀ kan.
ọgbẹ́ pọ̀ ó jẹ́ ti dé gbogbo wọn náà fẹ̀jẹ̀ wẹ̀ lọ́kọ̀ọ̀kan nítorí mo ní bàbá kan tí yóò bá bẹ̀rẹ̀ òun lábí ọmọ kẹ̀kẹ́. Olùṣe ṣe sẹ́fì o olùṣe ṣe sẹ́fì o bá gbo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 gbò pépé silly boy. Ó mú mi rẹ́rìn odidi olùṣọ́ ló gbé kiri dání ló ṣe sẹ́fì òun ló mount orin yẹn sí o orin tí wọ́n ń kọ nínú church kọ́ yẹn o fúnra rẹ̀ wọ́n bá mount orin yẹn sí àbíkó yẹ pé òun fúnra rẹ̀ ló mount ẹ̀ sí but òun kọ́ ló ṣe recording yẹn but òun náà ṣe recording tiẹ̀ na òun náà ni ṣé you want to gbọ́ again because I need enough time I need time. Bẹ́ẹ̀. Ara ilé mi wọ́n wà níbẹ̀ gbogbo wọn náà fẹ̀jẹ̀ wẹ̀ lọ́kọ̀ọ̀kan nítorí mo ní bàbá kan tí yóò bá bẹ̀rẹ̀ òun lábí ọmọ ọlọ́run olùṣe ṣe sẹ́fì o. Ìlú ló fi ti ẹ̀kọ́ máa lù nínú church. Fídíò yìí ti pẹ́ rìkọ́dì yìí ti pẹ́ church ò rí bó ṣe gbogbo èyí tó ṣe church ò rí báyìí mọ́ ń sìn. Ó kàn gbé jáde nìkan lè rò pé bóyá church ń bọ́bù irọ́ ló pa èmi kan ló máa bóbò. Mo mọ̀ play ẹ̀ látẹ̀kan ni kó lè mọ̀ church ò bọ́bù ó ti gbẹ. Mo ní pé mo sáńgà wíṣì pẹ̀lú ẹni ọmọ mi kùdùsì fún o. kùdùsì fún olùṣọ́ tó ṣe rìkọ́dì kùdùsì fún gidigidi. It is well. We give thanks to Jehovah Almighty. Hallelujah, hallelujah, hallelujah. So, ó wá lọ gbé sórí kí ló ti ń pè sórí èwo ni ti carnival link. Wọ́n ní kí n fún yín ní wọ́n jàgbé léyìí fún mi sí ni ẹ jẹ́ kí n kà fún yín o. Only it was carnival like today at the Basilica where the anointment took place. The gates to the pastor's house was pulled down. Hallelujah! Ofofo is my hobby. Ṣẹ́rí ẹ̀yin tèmi tẹ́ bá mẹ́sẹ̀gì mi nínú WhatsApp wí. Olùjọ bí mo ti sọ̀rọ̀ mi dayọ̀. Ẹ̀yin rìpọ́tà mi yìí ọlọ́run mọ nọ́mbà lẹ́yìn o. Ṣé kò tó. Ẹjọ́ tó lọ lọ ẹ má bínú jẹ́rí àwọn tọ́lọ́run fi tì mí yìí Jésù àmọ́ bá mi bless yín o. Ó sọ fún mi pé òun máa ju kọ́kọ́ sí mi mọ̀ pé mo tó fẹ́ jù sí mi ni ẹ̀yin rìpọ́tà mi ìṣẹ̀lẹ̀ ìṣe o God bless you. Mayoguro is here. Ẹ jẹ́ kí n ka dáadáa mi ò ní rẹ́rìn this time around. I'm trying to control myself. Ẹ̀rín yẹn pull out yẹn nìkan ló jẹ́ kẹrin. Ṣé wọ́n tún bàbá lọ́rùn?
It was carnival like today at the Basilica where the anointment took place. The gates to pastor's house was pulled out yesterday. ọmọ lẹ́yìn ọmọ ṣẹlẹ̀ yìí. Ó dàbẹ̀ ní pé ordinary omi ni mo máa mu. Omi tí mo mu yìí, ó ń dà àkọsílẹ̀ sí brain mi. Ògùrọ̀ mi tí mo mu yìí, ó ń dà àkọ. Ó jẹ́ ló ń jíjà ara mi. Ẹ jẹ́ kí n mọ ordinary omi. Olùjọ mímọ́, ṣàánú mi o. Ṣé rí àwọn rìpọ́tà tí Ọlọ́run fún mi nínú ìjọ mímọ́, Jésù máa bá mi wà pẹ̀lú wọn. Àwọn reporters mi, Jésù máa bá mi wà pẹ̀lú wọn. Jésù máa bá mi dáàbò bò wọ́n. Gbogbo mi tó bá ti ń gbé juicy things wá. Ọlọ́run o, tí wàá bá mi wà pẹ̀lú wọn, bá mi ṣàlàbò lórí wọn. Àwọn ọmọ science student. Òfófó no good. Bàbá wa náà bí ìlọ ti dáná lọ́wọ́ mi. Bàbá mi mo bí yìí ná, ọkùn EMF, ọkùn Friday, wà ní wọ́n ṣe bá tu bàbá ní bàbá lọ́rùn, ìwọ̀n bá tó kù ní ẹ̀mí ẹ̀, kọjá kó fi dénú kòtò láyọ̀. Ogun ọ̀run o. The gates to the pastor's house was pulled out yesterday. There was stampede at the Basilica, but thank God, no casualty. Everybody, hallelujah, méje. Hallelujah, 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 hallelujah. Adúpẹ́ pé wọ́n gba ambulance débẹ̀. Wọ́n kú EMF kankan náà tún lọ́rùn. Reverend ni wọ́n kọ́ ni wọ́n tú lọ́rùn o. Ògo Elédùmarè ẹ wò. Ẹ̀rí kíní tí mo mú lálẹ́ yìí pa bí o. Ṣé ló jẹ́ gbogbo mi máa ṣe wọ̀n. Rí lọ́gọ́gọ́rọ̀ máa jíṣẹ́ rí. Ríìlì ni ògùrọ̀ mi. Wọ́n ṣe bá mi brú ẹ̀dẹ́ ni. Ìgò 6 ni mo rà. Ọlọ́run ọba o. You see, oúnjẹ bọ̀. Aṣáájú ẹ̀dùpẹ́ pé wọ́n tú EMF lọ́rùn. Ìwọ̀n bá tó kù lé ayé ẹ̀, wọ́n fà tú ògo fọlọ́run lókè ọ̀run. Ẹ bá mi ṣe kíra fún gbogbo àwọn reporters mi. Wọ́n mú yẹn débi lásìkò. Kì í pé ìgbà tí mo bá parí program náà ṣe máa lọ gbé fún mi. Now everybody please share. So let's get ready. So anything mo rò pé ó fẹ́ sọ pé mo fẹ́ wọlé wá kò wá. So nígbà tí mo bá tún ṣe dánṣe ló máa ní is the time difference. So I'm sorry. This is the second time. The third time is not coming up. Yeah. Mi dẹ̀ ní glasses mi tòsí. Mo ti yẹ gbogbo ojú mi dúdú. It is well. So now let's go to for our mami ẹ ṣé jàre. Mami owó là ń kó. Àlàáfíà là ń kó, ìbùkún là ń kó. Easter giveaway. God bless all the participants and winners in advance. Ẹ jẹ́ kí n lọ nu ojú mi yìí kúrò. Ẹ jọ̀ọ́. Olúwa o. Hallelujah. We thank God.
Now, so please, here are the questions. Lovely question. Lórí pé kò sí casualty, bàbá ẹ gba ọpẹ́ wa, ẹ ṣé jàre sẹ́kẹ́, bàbá ẹ gba ọpẹ́ wa. Lórí pé wọ́n pull gate ilé pastor down, ilé ẹ̀sìn tí wọ́n ní, ẹ̀sìn wọn ní pastor. Bàbá ẹ gba ìní wa. Kudus to our Messiah students. Olúwa o, ológo dídán jùlọ. Hallelujah. So, àtúnṣe màkàkínì yẹn ká lè rí yẹn, you know, it's good to laugh. It's good to laugh. Laughing is a good therapy. The first question. Why do CCC members observe the last 7 days of fasting, and what is the spiritual meaning of it? So, inbox me with your response. +324882597007. +324882597007. Or you can put it on on Messenger. Yeah. We are going to open another page tomorrow by the grace of God. They will so he can hear alone. Tó bá ti ẹ̀ push ẹ̀ ṣubú ṣe bá dìde tó bá tú lọ́rùn ẹni tó yẹ pọ́rùn nìkan ló kù gèrègà. I'm repeating the question, please. Question number 1. We have 5 questions, 2,000 for each. Why do CCC members observe the last 7 days of fasting, and what is the spiritual meaning of it? Number 2, which song do we CCC members normally sing when starting seeker service ẹ̀sìn ọjọ́ àánú on Wednesday morning? I repeat, which song do we CCC members normally sing when starting seeker service ẹ̀sìn ọjọ́ àánú ọjọ́ Wednesday láàárọ̀? Because we have to open another page, because we always do seeker service here too. So we have to go back to it. We can't wait for that page to come back again. So let's leave it for them. It doesn't matter. What, number 3, what is the prophetess richest rank in CCC? What is the prophetess richest rank in CCC? The richest rank for hallelujah no àti àwa ọmọ ẹ̀mí bá mi gbégo fanta àti gala kan wá ń bẹ yẹn. Gbọ́ báyìí ni Olúwa Ọlọ́run àwọn ogun wí, yẹn ni ti àwa òjíṣẹ́ yàtọ̀ sí wòlíì o. Tẹ́ bá mọ̀, there is a big difference between òjíṣẹ́. O lè gbé òjíṣẹ́, o lè gbé sínú ẹ̀mí. Fúnra rẹ̀ ẹ̀mí ló máa gbé wọ̀, because pé kán kúnlẹ̀ wọ́n fẹ́ gbé wọn sínú ẹ̀mí.
So pé kan sọ pé kan aṣọ náà for example wọ́n mọ ẹyẹ bọ̀ lápò ni láti lọ tu ọrùn bàbá oníbàbà ẹkúṣẹ́ ẹ̀yin tọ́lọ́run fi yí mi káyìí ògo fọ́lọ́run lókè ọ̀run àdègbádùn náà. Now the third question. What is the richest rank for prophet, prophetess in Celestial Church of Christ? Number 4, what are the functions? What ẹ̀yin ò kọ yẹn ní ìkọ̀pẹ́ ẹ̀ ń béèrè question ẹ̀ mọ bó ṣe ń béèrè ẹ jẹ́ kí tíṣà tó wà láàrin wa kó máa bá wa kọ́ ẹ má kọ́ bẹ́ẹ̀ kọ́ bẹ́ẹ̀ ṣe. Okay, highest òun náà ni the richest now. Highest is the richest. Highest is the richest, sir. What is the functions? What are the functions of side men and side women in Celestial Church of Christ? What are their functions? Kọ́kọ́ dúró sẹ́nu ọ̀nà nìkan. Not only kọ́kọ́ dúró síbẹ̀ nìkan. It's more than that. And to be qualified to be a side woman or side man, you must be qualified to stand there. You can't just go there and stand there. Torí tó bá gbọ́ ìgbárùn láti inú òfurufú wá, wàá máa wá ojú ẹ̀ kiri ńlẹ̀ ni. The last one, which is the simplest one, the highest rank means the richest, because àwa la rich jù. We are the ọ̀gá for everybody. Pẹ̀lú gbogbo agbádá rainbow tẹ́ ń wọ̀ yẹn, we senior owner bàjẹ́ stikali ẹjọ́. Pẹ̀lú gbogbo aṣọ alárànbarà tẹ́ ń wọ̀ yẹn, gbogbo olè bá sọ pé hallelujah ọmọ ẹ̀mí o, ẹ máa tẹ̀lé lẹ́yìn ni ẹjọ́. Ẹ̀yin wòlíì náà ẹ má fi yọ ọjà o. Ẹṣẹ́ ni tẹ́ máa jíṣẹ́ fún o. Wọ́n ẹ̀ pé gbọ̀ngàn náà máa fi ṣe pàṣán iṣẹ́ tó ń jẹ́. The simplest one. Ogun ọ̀run ẹ̀yà wọlé is used for what? It's used for what and when? God bless you. I appreciate you, my darling. Olugbenga. God bless you. The simplest of all these questions. See àbárí ẹni tó gbà. Tó bá win ní 8,000 mi ní fún ẹ. Tó bá ti win, tó bá ti mú last question yìí. Mi ò ní fún ẹ lówó ẹ. Inbox mi ní answer ni, ẹ má kọ answer síbí. Torí àwọn kan àfẹ́ kọ copy no go good. Inbox is either on WhatsApp or Messenger. Ẹni tí ò bá gbà nínú márààrún yìí, márààrún lẹ gbọ́dọ̀ gbà o. Ẹ lè gba mẹ́ta, ẹ lè gba méjì. Tó bá gba mẹ́ta, tó bá gba the last one yìí mi ní fún ẹ ní penny sisi. Oh yeah, I got to go back to our questions before we, say night for tonight. It's been a lovely, lovely evening. Number 1. Why do CCC? Yes, 5 questions in total. Ẹ máa submit ẹ lálẹ́ yìí. Kẹ́ máa lọ bèrè lọ́wọ́ àwọn daddy. Kò sáyè. No, you have 24 hours.
First come, first serve ni o. First come, first serve ni o. First come, first serve. Please. And if you want to give me a reply, go inside my messenger or my, what do you call it? Excuse me. WhatsApp +32 488 259 707. Because I wouldn't like it to be like this, the previous one or the one before that. That somebody said that you reply. I didn't see your reply. It's not that I was cheating you or something like that. So you have 24 any time we say. Fẹ́ àgbàlagbà. Fẹ́ wọn ìyàwó olùṣọ́. Ìyẹn tó ń kọ́. Why do CCC, Celestial Church of Christ, am I members? Why do we, Celestial Church of Christ, observe the last 7 days of fasting? And what is its spiritual meaning? The spiritual meaning of the last 7 days of fasting, of Lent. Number 1. Number 2, which song do we CCC members normally sing when starting secret service? Ẹ̀sìn àwọn ojú Olúwa, ẹ̀sìn àánú náà ni àwọn ojú Olúwa. So, what is the prophetess? Well, what's up with riches, but to be rich is to be the highest rank in Celestial Church of Christ. I will say the richest, but I want God me so highest in the woman. Hallelujah. Number 4. What are the functions of side men and women in Celestial Church of Christ? The last one. Ẹni tí ò bá gba ilé yìí, gbogbo nǹkan tó bá wí ní mi ní gbé fún ẹ. Máa fowó ẹ máa fi jẹ gálà ni. Àbí kí n kó lọ sí ká lọ fi sólẹ̀kùn tí wọ́n já. Ogun ọ̀run ẹ̀yà wọlé wá ẹ̀yìn ọ̀run ẹ̀yà wọlé ríya ogun ọ̀run tí bá ní pé kí n lọ fi àwọn question mi sí. Next one tá máa ṣe àwọn question yẹn máa kí. Wọ́n máa kí ọwọ́ àwọn bàbá pẹ́pẹ́ ni mo máa ti lọ gbà á. Share. I love you with the love of Christ. Thank you so much. May Jehovah Almighty bless each and every one of us. Ẹ jẹ́ kí n tún lọ ka ọ̀rọ̀ tí wọ́n gbé wọlé. Yay! It was a carnival like today at the Basilica where the anointment took place. Hallelujah! Ṣé nǹkan tó ṣẹlẹ̀ yẹn ò yé yín? You want me to explain to you? Ta ló mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ ńbẹ̀? Ta ló understand nǹkan tó ṣẹlẹ̀? Ta ló understand nǹkan tó ṣẹlẹ̀? Ogbọ̀nrún ti púlù géètì dá. Ṣé rí ẹ̀yin tí jẹ́ sẹ́kẹ́. Understand nǹkan tó ṣẹlẹ̀ ńbẹ̀? Tí gẹ̀ẹ́sì nǹkan tó ṣẹlẹ̀. Yeah. Ẹ jẹ́ ká mọ̀ láti bẹ̀rẹ̀. It was a, it's not a revolt, ma. Yeah, but in another direction. In another direction. If you get it, I will give you 5,000. If you understand what really happened there. I promise you, 5,000 now. If you get what really happened.
1, 2, 3. Okay, mommy, revolt over what? Revolt over what? Get it. Ṣé mo pé ṣé tèmi ni mo de tètè máa ń mo tètè máa ń ronú fa. Yeah. Ó kọjá rádaràda. What happened there at that Imeko? Láti bí ìgbà tó ti bẹ̀rẹ̀ anointment yẹn. Àfàìmọ̀ kan má ṣe bàbá yìí léṣe. Orí anointment yìí ni bàbá yìí lè máa pa sí. Àwa jẹ́ equal 1-1 because orí anointment yìí lẹ ti pa bàbá ní bàbá. Bá mi ẹni ọlá ẹni ẹ̀yẹ èèyàn alálùbáríkà àwọn tí ẹ̀mí Ọlọ́run tó ń jà nínú wọn bí ìjì bàbá Jọ́sẹ̀. Bẹ́ẹ̀ ṣe ní kó bẹ̀rẹ̀ sí ní ta àmì òróró yìí lọ títí tí wọ́n rí láìfù wọn dùn nìyẹn. So tẹ́ bá tu ọrùn bàbá tí yín náà síbẹ̀ lórí pé wọ́n ń tàmì òróró yìí táwọn náà bá sọrùn nù sí díẹ̀ a jẹ́ pé ògùn ọ̀run ti yá wọlé dé ó gbẹnu sókè ló bá ṣe kíni ló bá tú bàbá lọ́rùn. Olúwa dáríjì mi o. The gates of the pastor's house was pulled down yesterday. Why? And today, Basilica. Ṣé àpò mo ti fún yín tán? Ó dẹ̀ jẹ́ kí n ṣàlàyé. Ṣé àpò láti ìgbà tí this so-called nonsense announcement ti bẹ̀rẹ̀. Bẹ́ẹ̀ ni ìyá mi, you said so. Hey, àwọn ọmọ yẹ bàgẹ̀. Ẹyẹ wá tún ti gbàyẹ́. Ẹyẹ bàgẹ̀. Àwọn ẹyẹ alálùbáríkà. Because people are fed up of lining up látàárọ̀ níwájú ilé pastor. Tó máa wà mẹ́ títí di aago 9. Aago 9, all in the name of pé wọ́n ta àmì òróró orí burúkú wo gan lẹ́yìn kan lọ ta. Àmì òróró tọ́lọ́run ò lọ́wọ́ sí. Àmì òróró tó jẹ́ pé pọ̀njú ló gbé dání tẹ̀lọ́ ń tẹ̀rí yín sí. Ọlọ́run sọ fún pé tọ́ bá ta àmì òróró ní ọdún kan àbí lọ́dún 5 ẹ máa kú. Ìgbà yẹn gan ni mi sí Ọlọ́run ló máa gba ayé yín kan torí pé kíni it's you and your God. Wàá gbé Ọlọ́run sí orí ẹṣin ó yá bàbá. Èmi àti yín mẹ́ta lọ́kan ìjìnlẹ̀ ìfẹ́ mi máa ń pè wọ́n jókòó ní bàbá ọmọ ẹ̀mí mímọ́ ó yá na how we go sort this problem out now. Wọ́n dẹ̀ máa dá nígbà tí bá gbìyàn kẹnu síwájú wọn wọ́n ló ti dé o. Tí mo ṣomi lójú wòrò wọ́n náà à ń bọ̀ jẹ́ ká lọ consult ara wa. Nígbà bá sùn lóru mọ́jú báyìí máa gbé solution wá ní. Kí ló ń jẹ́ bẹ́ẹ̀? Èmi mọ Ọlọ́run tí mo sì mo dẹ̀ mọ bí mo ṣe ń mu. Ìdí wo lẹ rò pé Olúwa sọ pé Dávìdì ẹni bí ọkàn mi ni? Nígbà tó bá ṣe yánmayànmá ẹ̀ tán, tó bá forí fọ́gò tó lọ forí gbé wàhálà wa, àwa bàbá bẹ́ẹ̀ abẹ̀rẹ̀ sí ní sunkún bàbá gọ̀ọ̀dù yìí. Àwọn ọ̀tá máa yọ̀ mí. Bàbá dẹ̀ yọ̀ mí, ìwọ ni wọ́n yọ̀ o. A ní ọmọ ètò ti dé. Òun ló ṣe sọ pé ẹni bí ọkàn mi ni pẹ̀lú gbogbo ìwà tọmọkùnrin yẹn kù. Ó mọ bó ṣe meet bó ṣe ń bá Ọlọ́run ẹ̀ sọ̀rọ̀ bó dẹ̀ ṣe. Ọlọ́run ò kì í ṣe tó fún ẹ báyìí o. Bàbá ọkọ Ọlọ́run ó bá ti bèrè báyìí. Irọ́ ó máa struggle ni. Obìnrin nìkan ló máa ń dẹra fún. Ẹ bẹ̀ lọ́wọ́ àwọn tó bá ń sin Ọlọ́run tó mọ Ọlọ́run. Wá sọ fún yín pé wàá struggle pẹ̀lú ẹ ni. Wàá bá fi ọ̀rọ̀ ẹ̀ wàá fi hàn lọ́rùn.
fi ọ̀rọ̀ ẹ̀ ha lọ́rùn lóhun gbọ́rọ̀ òun ga ju orúkọ òun lọ. Wàá bá fa kùrákù yẹ gidi ni. Àní ó mọ nǹkan tó fẹ́ ń tòótọ́. Àṣẹ wá yọrò pé bẹ́ẹ̀ bá gbogbo àwọn tẹ̀rù pé bóyá wọ́n ń gbà fast ẹ má jẹ́ kó tàn yín jẹ. Wọ́n ń dọ́gbọ́n sí lábẹ́lẹ̀ ni. Kò dẹ̀ kí pẹ́ kò kí jìnà ẹkún ló ń parí ẹ̀ ẹkún ò ní parí ọ̀rọ̀ ẹni kankan wa. Kíni yẹn ti lọ ọ̀pọ̀ èèyàn ló padà lọ sílé tí wọn ò gba àmì òróró yìí tí wọ́n sanwó táwọn olùṣọ́ tọ́dẹ̀ṣẹ́ bora wọn. Kó má bàa continue lọ́ ṣe kúkú lọ yọ géètì ilé pásítọ̀ tí ò bá sí géètì mọ́ lẹ́nu ọ̀nà ilé yín ṣá. Débi tí wọ́n máa sọ pé kọ́ máa tì wá mọ́ta wọ́n wà níta wọ́n wá ń sá wọn bíi tìǹkó bíi ẹran oníyọ̀ ọdún iléyá. Wọ́n wà ń bẹ̀ látàárọ̀ títí dalẹ́ òòrùn á pa wọ́n ń bẹ̀ tójò bá rọ̀ òjò á rọ̀ lé wọn lórí ń bẹ̀ tóòrùn òun náà kọ́kọ́ kékeré ni wọ́n kọ́kọ́ gbé géètì ilé bàbá wọn kúrò pé lẹ́yìn ikú sàárè ni bàbá ẹ̀yin gan ò ní sinmi àwa gan náà dẹ̀ nígbà torí àti sanwó. Pastor Kedemi is not fit ṣùgbọ́n ó lé ojú kòkòrò àìlámojú kúrò wèrè kò lè jẹ́ kí ẹrù ẹ̀ kó fúyẹ́. So ìdí nìyẹn ó yá ta ló máa dáwọ́ 5,000 yẹn fẹ́mi náà mo nídìí ẹ̀ láti fi ra credit. Somebody must pay me 5,000 o kò tó ẹgbẹ́ nìkan ló win ní ọ̀rọ̀ yẹn mo yẹ máa fún yín somebody must pay me. Mi tiẹ̀ nígbà ní mi fẹ́ ní náírà euro ni mo fẹ́ ẹ jẹ́ ká irọ́ tí n bá ní kẹ́ fi náírà ra euro fún mi àwọn tí mọ́ríkà ọkọ ni máa gbowó lọ́wọ́ ẹ̀ mo ti rẹ́ni yọ̀ sí lọ́rùn ọkọ mi ni máa gbowó lọ́wọ́ ẹ̀. To Jehovah Almighty be the glory. It's been a great pleasure tonight. We catch fun. It was lovely. Please share. I'm going to send this program to my YouTube channel. We are opening another page tonight. And to Jehovah Almighty be the glory. I remain your host, Oluwatoyin Obatula Darlington. You answer waiting. I no see you for here. I no see you. I no see you for my WhatsApp. Oh. I no see you for my WhatsApp. I no see you. Okay, maybe you put it in the messenger. It no answer. Dem money. Mi ò gba náírà. You send the account detail. Mi gba náírà. Owó ọkọ ni mo ti máa gbowó dọ́là lọ mọ́nà àbí pound sterling. Orúkọ tó ní surname pound sterling àbí dọ́là owó bọ̀dá oníjọ̀gbọ̀n owó bọ̀dá Trump ìyàwó mi kan ló máa ń pè á ní wàhálà tí Trump gbé kalẹ̀ wàhálà ni o ẹ máa ṣàdúrà o Trump sọ pé kó kúrò nílùú o. I love you all with the love of Christ. I remain your host, Oluwatoyin Obatula Darlington, aka Olomo Plenty. You wrote anointment. Kí ló ń jẹ́ anointment? Kí ni meaning anointment? Explain yourself. What is the anointment? You wrote anointment here. You didn't. Okay, you wrote anointment, but you didn't explain. You also explain as I explained. I will give you 20 naira later. I love you with the love of Christ. It's been a lovely evening. God bless you. No weapon fashioned against any one of us shall prosper in the mighty name of Jesus. Ọlọ́run ọba Elédùmarè, a ṣe aláàbò lórí yín, a ṣe aláàbò lórí mi. Ẹ ní rí mi sunkún, mi ní rí yín pòṣé. A nípàdé ayọ̀ ní ti àlàáfíà. Pátì kan máa ṣẹlẹ̀ ní Nàìjíríà. Ọlọ́run ajé. Àwọn tèmi.
wọ́n kúkú something lọ́tún lọ́sì mo ti ń gbóòórùn ẹ̀ níbí mo ń gbóòórùn ẹ̀ mo ń perceive gbogbo nǹkan tí wọ́n ń kúkú yẹn lórúkọ Jésù owó tẹ máa fi ṣe kò ní wọ́n yín lórúkọ tí bàbá àti tí ọmọ àti tí ẹ̀mí mímọ́. I love you all. See you on, well, don't let me say on, torí gbà náà ni wọ́n máa ní mommy you need to rest yo as the spirit directs. A ti play olùṣọ́ fún yín. Wọ́n ti ń lọ fún ọmọ mi o. Ọmọ mi Benji. Benosh. Àwọn èèyàn wọn tiẹ̀ ti ń gbà tiẹ̀. Wọ́n ní kí n tún play ẹ̀ fún wọn. Kọ́ fi yẹn ṣe kásẹ̀ program. Olùṣọ́ tó ń jọ díẹ̀ ló ń kọ́ fún mi. Ara yìí ni wọ́n wà níbẹ̀. Ọbẹ̀ ti sọ. Ẹ̀jẹ̀wẹ̀ lọ́kọ̀ọ̀kan nítorí mo ní bàbá kan tí yóò bá bẹ̀rẹ̀. Òun lẹ́bi ẹmọ tó tó Ọlọ́run ẹ wo olùṣọ́ o. Olùṣọ́ ní ìjọ. Odidi special district. Ọmọ mi kórun hànú bíi tàfà súlẹ̀. I love you. Jẹ́ kí n gbé kíní àwọn oníranù yìí kúrò ń bẹ́ jàre. Ká má rò pé bóyá torí bàbá ni mo ṣe fẹ́ gbé kúrò. Otherwise máa fi sílẹ̀ síbẹ̀ ni. Àwọn idiots. Àwọn non-entity. God bless you. 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 God bless me. God bless each and every one of us. I love you with the love of Christ. See you all very, very soon as Jehovah directs, as the Spirit directs, as I'm loving somebody. I'm falling in love with somebody. Hallelujah. God bless you.